gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí o, ẹ gbà mí o. President Bola Ahmed Tinubu ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọlẹ̀ ìdógún ẹ̀ sí o, ẹ dákun ẹ gbà mí, ẹ ṣàánú mi o. gbogbo àwọn èèyàn ló ń pè mí, gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀jì mi ipa àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lé pẹ̀mí mi, fẹ́ jí mi gbé ń jọ́ sí. ẹ dákun ẹ gbà mí o. Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé ẹ gbà mí o. Kwara State Governor ẹ gbà mí o. ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o, tán fẹ́ jí mi gbé, wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rèé o. ojoojúmọ́ ni mo ṣe fídíò rí ìsìn níjẹ́ gbogbo ayé ó mọ̀ wípé wọ́n wá mi, wọ́n lé pẹ̀lú mi, wọ́n fẹ́ jí mi gbé ni o. ìmọ̀ tí mo ṣe o, gbogbo àwọn ẹ̀ ló ń pè mí lọ́tún lọ́sì wípé ta lọ́lọ́run, wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́ bọ́n ṣe jí mi gbé ń jọ́ sí lélẹ́yìí o. tán wá jí mi gbé ń bàdàn, bọ́n ṣe jí mi gbé rèé o. tán jí mi gbé ń bàdàn. President Bola Ahmed Tinubu, gómìnà Ṣèyí Mákindé ó lè kàn yín o, ó kàn yín o, bóyá wá jí mi gbé bàdàn ni o. tán gbí mi, tán dì mí bí iṣu, tán tì mí lọ lọ ní jọ́sí, tán dì lọ ni tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé nígbà tí ń bára bí ẹ̀wọ̀n mọ̀ ti bára mi. President Bola Ahmed Tinubu mò ń pariwo báyìí o, gómìnà Ṣèyí Mákindé mò ń pariwo, kábíyèsí Olúbàdàn wọ́n lépa ẹ̀mí mi o. ojúmọ́ ni mo ṣe fídíò tẹ́ ẹ̀ bá ti rí mi mọ́, àwọn Fúlàní Ìlọrin ni o, àwọn alákatakítí Ìlọrin ni o. gómìnà Ṣèyí Mákindé, bàbá wa Olúbàdàn, bàbá wa Ọọ̀ni Ọ̀jájá, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, àwọn mùsùlùmí fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ ni o. wọ́n ti lé àwọn ọmọládé kiri o, wọ́n sì gbé mi ń jọ́sí ni o. nígbà wọ́n gbé mi ń jọ́sí tí wọ́n fi yà jẹ mí, wọ́n lù mí ojú mi ò rí dáadáa mọ́, ó wà affect mi dì sí. wọ́n lọ gbé mi sáà ní àwọn ẹranko. ìfẹ̀ṣẹ̀ tí mo kọ́ nù bẹ̀yẹ mi ò tí ì yẹjú dì sí. ẹsẹ̀ mi tí wọ́n fọ́ kò tí bàlá dì sí o, ṣùgbọ́n torí pé àṣẹ nǹkan kò tẹ̀yìn ẹ̀ jáde náà tuntun lépa ẹ̀mí mi kí o, ẹ̀mí mi wọ́n lépa o. gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá, Olóyè Sunday Igboho, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, mo mọ̀ pé gbogbo yín mọ̀ ń pé o, mo mọ̀ pé báwọn gbé mi láwọn ọkọ ẹ̀ sí lé ní. bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ti lépa ẹ̀mí mi o. gbogbo àwọn èèyàn ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin yìí wọ́n lè wá mi o, wọ́n lépa ẹ̀mí mi o. ẹ bá ń pè gbogbo wọn o, látòrí former commissioner Ìlọrin nígbà kan obìnrin, tó fi dórí emir ìlú Ìlọrin, bàbá Òkútagídí, Sheikh Labeeb, bàbá Ali Agan, Ali Fulani, bí ogun ṣe parapọ̀ ń jọ́sí ni o. tọ́wá gidi mi Ìbàdàn, tẹ́gẹ̀bídé Ìlọrin tán ni mo tọwọ́ bọ̀wé, tán àwọn obìnrin bọ̀wé tipátipá. ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí mi kí o, ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, ẹ̀yin kábíyèsí wọ́n ní mi lára o, wọ́n wọ́n WhatsApp mi, wọ́n mẹ́sẹ̀jì mi o. ìmọ̀ tí mo ṣe o, wọ́n lè pẹ̀mí mi o, ẹ mọ̀ jẹ́ wọ́n gbẹ̀mí mi o. tẹ́ ẹ̀ bá ti rí mi, àbẹ́ wá mi ti ẹ̀ rí mi, àwọn Fúlàní Ìlọrin, àwọn alákatakítí mùsùlùmí ló gbé mi o, wọ́n lè pẹ̀mí mi, àwọn ló gbé mi o. mo fi ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, àwọn kiri yìí wọ́n ò dogun ẹ̀sìn lẹ́ o, àwọn òbẹ̀ nìyẹn kan jagun o, àwọn òbẹ̀ nìyẹn kan fa wàhálà o, wọ́n lè pẹ̀mí mi o. ìmọ̀ tí mo ṣe o, ìmọ̀ tí mo ṣe tá pé pẹ̀mí láwọn lẹ́kù tí wọ́n lé o. gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè, gbogbo ẹ̀yin lókọ, wọ́n ti fi yà láwọn kan jẹ mí gbé o, wọ́n fi yà ń jẹ mí gbé o. èmi mo tí mò ń ránú ara mi dì sí, wọ́n fi jẹ mí gbé o. bí yẹ ilé òṣè ní jẹ mí gbé ni mo ṣe pé gbogbo ẹ̀yin ládéládé o, ni mo pe gbogbo ẹ̀yin kábíyèsí onílẹ̀ Yorùbá, kábíyèsí Ọ̀nìṣà, kábíyèsí Olúbàdàn, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba Màkàmà, gbogbo yín mò ń pè o. gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tòótọ́, gbogbo yín mò ń pè o. ìyẹ́lẹ̀ òtún gbọ́dọ̀ jẹ mí gbé o, ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. tẹ́ ẹ bá yẹ wá mi tí ìkẹ́ bá yẹ ṣe mí, àwọn tó wá gbé mi jọ́sí àwọn ni ẹ pé o. látòrí
ẹ̀mí àlù lọ ni former commissioner of police obìnrin yẹn Sheikh Labeeb bàbá Òkútagídí Ali Fulani gbogbo àwọn tí wọ́n parapọ̀ wá jí mi gbẹ́njọ́ sínú o mo ń pariwo fún ogun ayé o mo ń pariwo fún ogun ayé o ojú òní mọ̀ sí fídíò ní ìmọ̀nà yìí fún ogun ayé nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o nǹkan kò gbúdọ̀ ṣe mí o àwọn ilé ìfẹ́ dájẹ́ sílẹ̀ ní o gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n láwọ́ wá kí báyìí o wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ ní o wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ní o mo sọ fún gbogbo ayé báyìí o wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná o. èsì ifá iléeṣẹ́ Renix la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa táyì pé wá lórí àìlera lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ní ká wá sí iléeṣẹ́ Renix ká tó bèrè pé èwo ni wọ́n nílẹ̀ táwọn olólùfẹ́ wa tí wọ́n lè jàǹfààní. ẹ ṣe olóòtú orúkọ mi ni Oyinkanṣọ́lá láti iléeṣẹ́ Renix Reshape Limited. Ní iléeṣẹ́ Renix Reshape Limited a ní fresh mind tea àti all purpose tea. Fresh mind tea àti all purpose tea kò ṣe má ní iléeṣẹ́ Renix Reshape. Ó ń ṣiṣẹ́ fún ìdọ̀tí ara èyí tí àwọn olóyìnbó pè ní cholesterol. Ó dẹ̀ wà ní onígbẹrẹfu àti ní olómi. Bákan náà a tún ní Túndé kit. Kí ni Túndé kit ṣiṣẹ́ fún ní iléeṣẹ́ Renix Reshape? Renix Reshape tún dá àrà ọ̀tọ̀ sílẹ̀ fún Túndé kit fún ìwọ tó bá ní ìdíwọ́ ìdìnà ní ìdí iṣẹ́ àbí ní ibi iṣẹ́ àbí ní ìlú òyìnbó tí iṣẹ́ ò lọ déédé ní ìlú òyìnbó tó wà àbí tí visa ò tí rẹ́dì ní Nàìjíríà àbí ní ìlú òyìnbó wọ́n fún Túndé kit. Túndé kit ní ẹ̀rọ ìdíwọ́ tàbí ìdìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti Renix. A tún ní black charcoal mouthwash. Black charcoal mouthwash wà fún ẹni tí ìwọ tí wọ́n bá ní akokoro ní ẹnu tàbí ìwọ tí wọ́n bá fẹ́ kí eyín ẹ̀ kó mọ́ tàbí ìwọ tí ẹnu ẹ̀ bá ń rùn. Black charcoal mouthwash ní iléeṣẹ́. A tún ní àrà ọ̀tọ̀ man booster kit fún ìwọ ọmọkùnrin tí o bá fẹ́ tẹ́ ìyàwó ẹ̀ lọ́rùn tàbí o fẹ́ tẹ́ àtẹ̀kànlẹ̀. Man booster kit ní ẹ̀rẹ̀ ní knockout combo. Ó wà ní onígbẹrẹfu olómi àti onítì. Ìwọ tí o bá ní ìfúnpá gíga ní BP knockout combo wà fún. Ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ní Renix Reshape. Renix tún pèsè fibroid ease wà fún ọmọ obìnrin tí ó bá wá ọmọ àbí ìwọ tí o bá ní ìju. Fibroid ease ní ẹ̀rẹ̀ ní iléeṣẹ́ Renix Reshape Limited. Ren diabetes tea àti Ren diabetes capsule tí à ń lò fún ìtọ̀ ṣúgà Reshape. A ní òògùn fún àwọn bàbá wa nílé tí wọn ò lè ṣe déédéé àbí tí nǹkan ọmọkùnrin wọn tó ti dẹnu kọlẹ̀ òun ni à ń pè ní ìdákọ́lẹ̀ kit ni. A ní olómi a sì ní onípọ́dà bẹ́ẹ̀ sì dẹ̀ ni ó wà ní oníkóró ní iléeṣẹ́ Renix Reshape. Ní iléeṣẹ́ Renix bí a ṣe ń tọ́jú àìsàn ti ara bẹ́ẹ̀ náà ni a ṣe ń tọ́jú àìsàn ti ẹ̀mí which is spiritual problem. Fún ẹ̀yin tí ẹ bá ní ìdojúkọ kankan tàbí méjì ẹ kàn sí àwọn nọ́mbà tó ń ṣò lójú screen yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí iléeṣẹ́ Renix Reshape lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí +1832 898 9610 tàbí ìwọ tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè pè +234 810 669 7156. Renix Reshape ìlera rẹ ló jẹ wá lógún o.